ليلة القدر خير من 1000 شهر. يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو Ramadan látọ̀dọ̀ Alhaji Ibrahim Balogun wọ́n ṣe fún ọ̀nàdẹ́bù Jíbọ̀ Jàjì Rẹ̀lúwánù náà. Àmín. Ọlọ́kọ̀ṣàkọ́ ní àlùbáríkà, ọlọ́kọ̀ṣàkọ́bà gbéga ọ̀. Àtẹni tó ṣe fún yàn, àtẹni tó ṣe fún ọlọ́wọ́rà fáná ọ̀gánà àlìyà. Ọ̀gánà àlìyà. Inshallah. Àwọn ẹgbẹ́ Jíbọ̀ Jàjì foundation náà ilẹ̀ àmọ́ Inshallah. ọ̀rọ̀ fáná Ọ̀gánà àlìyà. gbogbo àtàwọn sígbà ilẹ̀ náà wà ní àtàwọn tá a jẹ́ àfa àwọn náà ilẹ̀ àmọ́ mi. Inshallah. فيك الحب زاد عم العباد يا خير زاد رمضان يا شهر القرآن فيك أذوق حلاوة الإيمان. Secretary Adult Committee Ramadan. Àwọn ẹbí Ibrahim Balogun tí wọ́n sọpọ́ọ̀tì Jíbọ̀ Jàjì láti fún wa ní adẹ́fẹ́ tíṣẹ́. We all love to give during the month of Ramadan. It's part of Allah's plan that as we fast in this beautiful month of Ramadan, we become compassionate towards those who don't have. كم أهواك يا شهر الصيام أنا لن أنساك فأنت في قلبي دائما تمضي الأيام ودعائي كل عام ربي Balogun Ibrahim tí wọ́n ṣètò oúnjẹ wá fún àgbẹ̀rísọ́ náà wọ́n tán wà nínú ààwẹ̀ àtọrọ fún ọlọ́pàá pẹ̀lú wọn lọ́pàá fún wọn sílẹ̀ ló ti mú ilé ìtọ́jú ṣe fún àwọn ìfún ọlọ́jẹ́ kí ó pọ̀ sí owó àti ìtọ́jú ní àṣìmọ̀ fún ẹnìkan àti àwọn náà àti àwọn ọmọ tí wọ́n ṣe fún gbogbo alápapọ̀ wọ́n lè wá nínú aláyẹ tó bá gbéra tọ́nu yẹn náà èyí ní ọlọ́pàá bá dáná wọlé wọlé àgbàdá ìlànà fún ọ̀rọ̀ kíkọ jáàgì náà gbogbo àti àmúgbòrò wọn lọ́tún ní káwọn náà mọ̀ wọ́n ní ṣùgbọ́lé sẹ́ńtà mọ̀ sí ní ẹbá sí mọ̀ yìí ọlọ́jà mọ̀ wọ́n sí rí yọ́lá wọn lékún láwọn máa fi sẹ́yìn àtàwọn tá a súnmọ́ wọn ní gbogbo alápapọ̀ lọ́jà bá mi lọ́wọ́ bá pàdé فليستجيب لي وليؤمنوا بالله ويسجدوا إلى ما دامتنا بدعائك ووعدتنا بإجابتك وإنك كما وعدتنا فأجبتنا وصلنا يا ذا الجلال والإكرام إنك لا تولد الجهاد كيف تقول. أهلا أهلا يا رمضان الخليل يا شهر السماء حق قلبك كبير ينتظر قدومك بأمل وسرور يا نور الهداية يا بدر المنير نصوم النهار صلي الليل ججمل حسنا طقوس فيك تفتح أبواب الجنان فانت البهيل يا شهر للوصول للروح النفيس بارك مبارك يا رمضان نعيش الفرحة في هذا الزمان بركاتك علينا تنزل كالمطر يا شهر العطاء يا شهر الغفران. eléyìí tí wọ́n ṣe yìí kọ́nà kó má fi ṣàṣìmọ̀ fún wọn kó bá a ṣe
ọ̀tún orí fún wọn. Tí orí tá à ń béèrè lọ́dọ̀ Ọlọ́run fáwọn mùsùlùmí náà lè léyìí kọ́ lè bá a máa ṣe jù báyìí lọ́kọ́nà kó ṣe fún wọn. Ọlọ́dún àsìkò àfihàn náà fún ẹ̀mí gígùn àláfíà náà kó bá a jogún ẹ̀ fún wọn. Tó pọ̀ tó mọ̀ ṣe wílé ọ̀nà kó bá a jogún ẹ̀. Gbogbo ẹni tẹ́ wá wá iná tẹ́ lọ́wọ́ sókè ó mọ̀ fà yín sílẹ̀ láéláé. So brother Ibrahim Balogun and the Pojaji. So we pray to you that Warafana, the Almighty Allah bless you. So thank you, Ramadan King. Amen. Thank you. يا شهر الغفران يا رمضان الرحمة والغفران تسلم علينا بآيات القرآن قلوبنا تطهر ديني والكرم وحلي